Ẹ kú déédé àsìkò yìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí channel wa, ohun rere lọ́tùn Ọlọ́run á máa ṣe sínú ayé yín lágbára Olódùmarè. Àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa. Ìkànnì Ìjùgbà Master náà là wà ẹ́. Ṣé rí fídíò Olúwo tó ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Oríṣiríṣi ojú ni àwọn èèyàn fi wo fídíò yẹn, níbi tí Olúwo ti fi ẹ̀sùn kan kábíyèsí ọba Ọ̀jájá Ọ̀nìrìṣà Ọ̀ọ̀ni tilé Ifẹ̀. Ibi tó ti fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ní wọ́n báyàwó àwọn ṣe àṣepọ̀, wọ́n àrẹ́ǹjì obìnrin, ọ̀pọ̀lọpọ̀ ti wo fídíò yẹn pé àwọn ò tiẹ̀ nígbàgbọ́ nínú ọmọ àwọn gan ọ̀kan bíi pé kì í ṣe àwọn gbọ́dọ̀ ṣe DNA ṣe bàbá wa Ọ̀ọ̀ni Ifẹ̀ ló ní ọmọ àbí oríṣiríṣi bẹ́ẹ̀. Ojú wo làwa fi wò ó? Why this time? Ṣé nǹkan yìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni? Tó bá wá jẹ́ pé òótọ́ lọ̀rọ̀ yìí, báwo ló ṣe máa rí? Kí ló máa jọ tó bá jẹ́ òótọ́ ni? Then Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí ọba Ọ̀jájá, allegation tó wà ńlẹ̀ yìí, allegation tó le gbáà ni, allegation tí ò fúyẹ́ rárá, allegation tó jẹ́ wípé orí àpèrè tẹ́ ẹ wà yẹn ó lè tàbùkù ẹ̀ ni. Àwọn èèyàn kan nínú àwọn nǹkan tó ń sọ wọ́n ní ni o, a ní kí sọ̀rọ̀ Olúwo lẹ́ ń gbọ́. Ọọ̀ni of Ifẹ̀ ò ní dá lóhùn, ọ̀rọ̀ Olúwo ò ṣeé kà kún. Ẹ má mọ f'Olúwo látẹ̀ńṣàn mọ́. Excuse, ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tó pín ọkàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí méjì ni. Pé tó bá jẹ́ òótọ́, t'Ọọ̀ni of Ifẹ̀ ò sọ̀rọ̀, nǹkan yẹn o. Tó bá jẹ́rọ́, t'Ọọ̀ni of Ifẹ̀ ò sọ̀rọ̀, nǹkan yẹn o. Àwọn ọmọ kóòtù òjíire ń dúró de èsì lẹ́nu Ọọ̀ni of Ifẹ̀. Àwọn kan tó wá ń béèrè wípé ṣé nísìnyí t'Olúwo jáde, ó dá jáde gàbádáyá, kò tiẹ̀ sí ẹ̀rí kan, evidence kan, bóyá ohùn, bóyá fídíò, bóyá àtẹ̀jíṣẹ́ tí Ọọ̀ni of Ifẹ̀ sí ìyàwó wọn tí wọ́n ń sọ yìí, ìyẹn ìyàwó wọn gbà kẹ́yìn àbí? Tó, ibi tá à ń bọ̀ rèé. Ẹ̀yin tí Ilé Ifẹ̀, lọ́fíìsì kábíyèsí tẹ̀ ń rí sí ọ̀rọ̀ tó bá ń lọ, ó ti ń pẹ́ jù, kílẹ̀ ń dúró wò. Àmúmọ́ra kankan ò sínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ẹ̀ lè dákẹ́. Tó bá wá jẹ́ pé lóòótọ́ ni, kóòtù wà ńlẹ̀ o. Ó láwọn nǹkan kan tá a lè sọ wípé a ní lọ kóòtù torí pa àjọjọba. Olúwo gan can swear kó sù Ọọ̀ni instead tó fi wá sórí social media. Ẹlẹ́rìí wo lolúwo ní? Àwọn wo lolúwo ti sọ fún? Ká má bàa fi ìmọ̀tara ẹni nìkan, ká má fi borí àpèrè gbogbo orírun Yorùbá jẹ́, gbogbo orírun kóòtù òjíire jẹ́. Àsìkò yìí tí Olúwo jáde, ọ̀rọ̀ àwọn tí wọ́n ń pa ní Òkè Ọdẹ wọ́n lè má jẹ́ Ìwó, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ni ló yẹ ká máa pariwo fún ìjọba báyìí. Ètò ààbò àwọn èèyàn wa yẹ kó jẹ wá lógún, ṣùgbọ́n tó bá wá lọ jẹ́ pọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, tó bá jẹ́ pé tó bá jẹ́ ni o, mi sọ pé false allegation o, tí ò bá lọ rí bẹ́ẹ̀, t'Olúwo wá jáde nírú àsìkò yìí tó sọrú ọ̀rọ̀ yìí, báwo ló ṣe máa rí lára ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ kóòtù òjíire? Tó bá jẹ́ irọ́ ni, báwo ló ṣe máa rí? Tó bá jẹ́ òótọ́ ni, báwo ló ṣe máa rí? Àwọn kan ní lára lolúwo ń ṣe. Ẹ má jẹ́ a sọ bẹ́ẹ̀. Wọ́n ní lára aṣọ tí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, àwọn aṣọ tí wọ́n máa ń wọ̀, wọ́n ló ti sọ nínú àwọn fídíò kan pé yóò múra bí igbá, yóò múra ọ̀gbá, yóò kàn wo òfì táwọn wọ̀ yìí. Mo rí fídíò ẹ̀mí ìfẹ́ lónìí. Báwo ni wọ́n ṣe múra ń Saudi t'Olúwo ń ṣiṣẹ́ fún? Tí wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ fún, wọ́n ní ni allegedly wọ́n ń pa kájà ń bẹ̀ ni. Àwa sì ti ń pa kájà kẹ́sìn mùsùlùmí tó dé nílé Ifẹ̀.
àwọn bàbá wa láyé àtijọ́ tí wọ́n jẹ́ ọba wọn ń pa kájà. Adélé ayé bá kájà nílẹ̀ Yorùbá ni. Ẹni ń múra olórìṣà, Olúwo ló sọ bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí mo fi wá wò wípé sọ̀rọ̀ táwọn èèyàn sọ wípé ìlara ni, sórí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ gbọ́ o, àwọn kan tó wá ní torí pé wọ́n ti ignore Olúwo, ọ̀rọ̀ Olúwo ọ̀tà mọ́, wọ́n nítorí pé wọ́n ti ka Olúwo kó pé ẹ ṣáà filẹ̀. Àwọn kan ní nítorí kọ́mọ̀ lọ jẹ́ wípé òun àti àwọn èèyàn kan ní ẹjọ́ ohun ọ̀rọ̀ yìí láti borí àpèrè Ilé Ifẹ̀ jẹ́. Tó bá jẹ́ lóòótọ́ ni, ṣé lóòótọ́ lolúwo dráàgì Ọọ̀ni of Ifẹ̀ lórí false allegation pé ó parọ́ mọ́? Kóòtù ló lè sọ o. Kóòtù gangan lẹ́yìn àwọn ìran kóòtù òjìrè wá ń dúró dè. Nígbà àkọ́kọ́ tí ọba ńlá méjì tí wọ́n wọra wọn lọ sílé ẹjọ́, kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ wọn? Kí ló máa parí ọ̀rọ̀ wọn? Òfin ni. Ǹjẹ́ Olúwo ti sọ fún lọ́ọ̀yà kó tó dìsìn? Ọdún wo ló ṣẹlẹ̀? Kí ni Olúwo gbé dání gẹ́gẹ́ bí ẹ̀rí? Ọ̀rọ̀ ilé o. Wọ́n pákéjì obìnrin fún mi. Kí la bá débi à ń pákéjì obìnrin? Ọba méjì tá à ń pákéjì obìnrin fúnra wa. Látìgbà t'Olúwo ti wá mọ ọ̀rọ̀ yìí, kí ló dé tí DNA tí ò ṣeé ṣe tí wọ́n kàn bọ́ síta láì ṣe DNA? Kábíyèsí ọba Ọ̀jájá, ẹ má bínú sá o. Àsìkò yóò dùn mọ́ àwọn ọmọ kóòtù òjìrè nínú o pẹ̀lú allegation yìí o. Kò ṣeé parí ní kọ̀rọ̀ o, torí Olúwo ní báwọn ṣe máa bá a lọ títí ayé rẹ̀. Tó bá jẹ́ lóòótọ́ ló wá rí bẹ́ẹ̀, tẹ́ẹ̀dẹ̀ ń bá a lọ bẹ́ẹ̀. Tó bá jẹ́rọ́ lórí o, tẹ́ẹ̀dẹ̀ ń bá a lọ bẹ́ẹ̀. Kí ni yóò jẹ́ pín ọmọ kóòtù òjìrè lórí àpèrè Ìwó? Torí kì í ṣọba kékeré náà lolúwo. Ṣùgbọ́n a lè fi wà láìwọ̀ lọ. Igimú jìnnà orí, Ilé Ifẹ̀ jìnnà sí Ìwó. Bó bá jẹ́ tàn tá a gbọ́, tó jẹ́ tẹ̀lú tó tẹ ìlú Ìwòdó, tó jẹ́ ìyá ọba Olúwo tó kù ní Ilé Ifẹ̀ lọ́dún tí wọ́n ti ń gbadé nífẹ̀. Igimú jìnnà orí o. Nítorí igimú tó wá jìnnà orí yìí, ọmọ ò gbọ́dọ̀ wọ́ bàbá rẹ̀ ńlẹ̀ o. Ọmọ ò gbọ́dọ̀ wọ́ bàbá rẹ̀ ńlẹ̀ o. Ẹ jẹ́ kí kóòtù béèrè ẹ̀rí lọ́wọ́ Olúwo, kólúwo kó ẹ̀rí jáde kárí pé ẹ ṣe bẹ́ẹ̀ tàbí ẹ ṣe bẹ́ẹ̀. Àbọ̀ mi rèé o. Eléyìí ń dùn wá o. Why this time? Kí ló dé tó jẹ́ àsìkò yìí? Kí ló dé? Kí ló dé? Ṣé gbogbo nǹkan báyẹn fẹ́ fi bayé ọmọ kóòtù òjìrè jẹ́ ni? Ẹ fẹ́ arójúráyè. Ẹ fẹ́ arójúráyè. Eléyìí ò dáa. Olúwo, kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀, ẹ má jẹ́ ó tẹ̀síwájú o. Kíá là ń retí yín. Ọmọ Yorùbá ń retí yín. Ẹ ṣé àdúpẹ́ o.